Wọ́n ti kéde ètò ìsìnkú Sule Suebebe, gbajúmọ̀ òṣèré tíátà tó kú sílùú Ìbàdàn, níbi tí pásítọ̀ Àgbàlá Gabriel ti ń fún ní ìtọ́jú. Sule Suebebe làwọn ènìyàn mọ̀ sí o, ṣùgbọ́n Adédayọ̀ Adéwùmí gan lorúkọ ẹ̀ ń jẹ́. Friday ọjọ́ 21 oṣù kẹfà ọdún yìí gan ni wọ́n yóò sin sílé ẹ̀ nínú ọgbà Àgbàlá Gabriel nílùú Ìbàdàn. Ẹni ọdún mẹ́rìndínláàádọ́rin ìyẹn 66 years ní Sule Suebebe kí ọlọ́jọ́ tó dé. Tẹ́ ò bá gbàgbé, lọ́dún tó kọjá lọkùnrin òṣèré tíátà yìí gbéra ẹ̀ síta o. Fúnra Sule Suebebe náà ló ké gbàjarè wípé òun nílò ìrànlọ́wọ́ pásítọ̀ Adémọ́lá Àmúsàn, ẹni táwọn ènìyàn tó mọ̀ sí Àgbàlá Gabriel. Ó ní kí ọkùnrin òjíṣẹ́ Ọlọ́run ọmọ Mọdákẹ́kẹ́ yìí wá ran òun náà lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe fáwọn òṣèré tíátà bíi Ìyá Ìbejì, Ọmọ Aráyélé, Ìyá Gbóǹkan, Àbẹ̀ní Agbọ́n àtàwọn òṣèré míì tí Ọlọ́run ti pa lẹ́rìn ayọ̀ látàrí ètò ìrànwọ́ owó tí ọkùnrin yìí ń gbà fún wọn lọ́wọ́ àwọn ènìyàn orílẹ̀-èdè yìí, pàápàá àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun lórí afẹ́fẹ́ ìyẹn social media. Lóòótọ́ ni Àgbàlá Gabriel dìde ìrànlọ́wọ́ fún o, bẹ́ẹ̀ ló bá gba owó rẹpẹtẹ tó sì kọ́lé ńlá fún un nínú ọgbà ìní bẹ́ẹ̀. Ilé dúró ní tòdòdó, ṣùgbọ́n orí àkẹ́tà àìsàn tí gbajúmọ̀ òṣèré tíátà yìí wà náà ló wà fún ìgbà pípẹ́ o. Ibi tó ti kábàámọ̀ àwọn ìgbé ayé kan tó ti gbé nígbà tí ara ẹ̀ wà ní òpépé dáadáa. Nínú ẹ̀ náà sì ni ẹlẹ́mìí ti gbà á. Tí Sule Suebebe táwọn ènìyàn mọ̀ dáadáa nínú oríṣiríṣi sinimá ṣiṣẹ́ bẹ́ẹ̀ dágbére fáyé. Toyibat Àbíkẹ́ ló ń jábọ̀ ìròyìn. Alore TV. Alore TV. Nílé ní lókòrè ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé.